láti. Èní ní ìṣílẹ̀ ọ̀rẹ́ mi àtàtà o. Èèyàn kan ló pè mí lọ́rẹ́ àtijọ́. Abálókè. Ìwọ ọmọ lọ́dọ̀ ọba mi o, ọmọ bá tólúmèrè ìwò. Kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. Kò ní lẹ́kùn wo kò ní kọ́kọ́rọ́. Bàṣírù ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Bàmí ọba Gbádébọ̀ wọ́n ti débi Alákẹ́gbà. Ìgbà kan mo rò pé mi ni mo ṣe ènìyàn. Mo ṣe nìkan rárá, orí wọn ni. Orí ẹni lórí ẹni, orí ni màá fi bẹ̀rẹ̀ dà. Orí ẹni lórí ẹni, orí ni màá fi bẹ̀rẹ̀ dà. Ògùn kẹ̀kẹ́ mo múlẹ̀ kó fá. Àlàó mọ bàbá jà mo múlẹ̀ ní Ọ̀ṣun. Láti.
èní ní ìṣílẹ̀ ọ̀rẹ́ mi àtàtà o. èèyàn kan ló pè mí lọ́rẹ́ àtijọ́ abálókè. ìwọ ọmọ lọ́dọ̀ ọba mi o ọmọ bá tólúmèrè ìwò. kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. Bàṣírù ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Bàmí ọba Gbádébọ̀ wọ́n ti débi Alákẹ́gbà. Ọba Michael Adélọ́tún Àrẹ̀mú Gbádébọ̀. Ọ̀rẹ́ mi ó ń ṣílé Bàṣírù ló ń ṣílé. Abíọ́dún ọmọ Táíwò. Òní ní ìṣílé ọ̀rẹ́ mi. Olówó ló lówó, olówó ló lówó. Ìdùmarè ọba kó má pọ̀rẹ́ ẹ̀mí lẹ́kún. Akíṣíkùwò ṣàlọ́rẹ̀ ẹ̀mí ń jẹ́. Ìdùmarè ọba má pọ̀rẹ́ ẹ̀mí lẹ́kún.
Akíṣíkù ṣàlọ́rẹ̀ mi ń jẹ́. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Bàṣírù mi ọmọ Táíwò Abíọ́dún. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Richard Estate ṣàlọ́rẹ̀ mi kọ́lé sí. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Mẹ́fọ́ọ̀mù bá pàdé ìmúṣílẹ̀ lọ́wọ́. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Classic Royal, Classic Royal. Ọ̀kan nínú iṣẹ́ ọ̀rẹ́ mi Táíwò. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Bamtech Chairman Bàṣírù Táíwò. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Members Court ọ̀rẹ́ mi Táíwò. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Akínrọ́gùnrin jẹjà o ọ̀rẹ́ mi Táíwò. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Akíṣíkù gbogbo Ẹ̀gbá ọ̀rẹ́ mi Bàṣírù. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Bàbá Gàfárì bàbá Rashidi. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Bàbá Bàṣírátù Mojísọ́lá ọmọ mi gbọ́. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Oníṣìlẹ̀ ni ó Bàṣírù Táíwò Abíọ́dún. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Oníṣìlẹ̀ ni ó Bàṣírù Táíwò Abíọ́dún. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Oníṣìlẹ̀ ni ó Bàṣírù Táíwò Abíọ́dún. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Bàṣírù mi ọmọ Táíwò Abíọ́dún. Èdùmàrè ọba máa pọ̀rẹ́ mi lẹ́kún. Ọjọ́ lọ́jọ́ ara lẹ̀ tá a fẹ́ kọ́lé. Nínú Richard Estate ṣàlàkọ́lé sí. Nínú Richland Estate, Richland Garden, níbẹ̀jú Lẹ́kí. Ẹ wá ara lẹ̀ lọ́dọ̀ wa kẹsì wá kọ́lé.
Ọ̀túnba Stephen Yọmọ àjọ ọ̀sẹ̀ ní aláṣẹ Richland Garden. Kìnìún ò nílẹ̀ gbogbo Yorùbá pátá. Ọ̀ọ̀ni ló fi ń joyè. Kìnìún ti búramúramù ẹranko wẹ́wẹ́ kó sápamọ́. Àtìrí London náà ń bí. Ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀, orin bàbá orin. Bàbá Ìbàdàn ṣẹ́wà o MC ni wọ́n ń bí. Mo rí kábíyèsí o. Ọba Kíwándé mi Ògúndáná. Oníkòyí gbogbo Ìkòyí Èkìtì. Mo rọ́bà Ọláyẹmí Lukman. Gbadéwọ̀lù gbogbo ẹ̀rọ mi o. Àdàpẹ́ lórí. Àrólé Ògúntìmí lẹ́yìn. Ẹ kú ìnáwó ọjọ́ òun mo mọ̀ ògbàtẹ́ ìjọba. Gbẹ̀dẹ̀ nírọ̀ kòkòrò làgbàlá o. 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 Èmi tí bàbá ara rọ̀ mí ṣe àrọ̀ mi lọ́rùn. Gbẹ̀dẹ̀ nírọ̀ kòkòrò làgbàlá. Ọwọ́ alẹ́ bí iyẹ̀pẹ̀ ni. Bákan náà màá tún ṣe àfihàn ọba Babátúndé Adébọ̀wálé Nurudeen Balógun Onísọ̀lọ́fùsọ́lú Aládé Ìbẹ̀jú Lẹ́kì. Ẹ bá mi ṣe kábíyèsí o, àjùmọ̀ṣe wà. Stephen Àjọṣe àwọn ni aláṣẹ Richland Garden. Ayakilade o Ayakilade o àwọn èèyàn rèé tí mo sá save gbogbo ara ẹ̀ ló fi bá a bẹ́ẹ̀ ṣe wá wọ bẹ́ẹ̀ yìí ní AK-47 kò lè kú ẹ̀yin ẹ̀dán wò ẹ́ di pé ọ̀tá ò lè ràn án. Ọ̀túnba Stephen Àjọṣe àwọn ni kìnìún onílẹ̀ tilẹ̀ Yorùbá land. Àwọn náà ni èèyàn bàbá ìlú òkè tí wọ́n ń sin wọ́n ti dákọ̀ ọ̀wọ́ ìta wọ́n ti dákọ̀ ìtàn kìnìún Ọ̀yọ́ jáde tán dáadáa Ọ̀yọ́ jáde tán dáadáa. Ẹjọ́ níbi tí a wà yìí. Ó ti ẹ̀ tó àwọn àfa àwọn jásẹ̀ mi lẹ́ẹ̀kan mo lọ wájú ilé yìí mo wá ń ṣe Instagram live mo wá ń sọ pé tọ́lọ́ ń ṣe lélẹ́yìí o mo dúpẹ́ fọlọ́run ìkànnì tí mo ṣe láìpẹ́ ni àwọn àfa àti àwọn àṣẹ wà lóhun wọn àwọn ọbẹ̀ ní ṣe àláwọ̀ apá ọ̀ láàrin wọn bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ntì síbi ìsàlẹ̀ pé lọ́dọ̀ náà àwọn àfa àràǹgọ̀ ṣe bí kírísítẹ́nì ni ọ́
bí ṣẹ̀ṣẹ̀ jálè lórí nù òyà àjókòó jẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ bá ti ní secret mo sì máa fi ya fọ́tò tí màá fi dorí íńtánẹ́ẹ̀tì rú pé Ọlọ́run ti gbádùn àmì ẹni tí ó bá kú ó kú o ẹni tí mo sẹ̀ kọ́ fún ọmọ mi rèé o ẹ lè má rí mi bẹ́ẹ̀ máa mọ́ kọ́ fún gán máa gbé bẹ́ẹ̀ àti ìyàwó tí mo fẹ́ sí Richland Garden ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá wá síbi ìsílẹ̀ yìí ẹ má jà mí Ọlọ́run ní jà yín ẹ lè rí lórí Instagram àbí kẹ́ rí lórí Facebook tẹ́ ẹ bá ń ṣe pàtí lẹ́wọ̀ ẹgbẹ́ ẹ̀ wá ẹ tẹ́ ẹ̀pẹ́ mọ̀ mí rí torí mo mọ̀ pé mo lè má máa sí bẹ́ẹ̀ gbogbo ìwà màá ní mo pọ̀ fún ọmọ ni kí ìyàwó mi náà kí ẹ máa wà ń bẹ́ẹ̀ àbí kí n sọ pé mo fi ṣe hide out tí n bá fẹ́ ní meeting pẹ̀lú Sẹ́fì Àlàó màá fẹ́ kọ́ mọ wá rẹ́sì lọ́dọ̀ mi Sẹ́fì ò tiẹ̀ di síkírìtì mi tẹ̀ lé gbé ọ síbẹ̀ náà bí wọ́n tí mo lè sọ fún o bí wọ́n tí mo lè gbé bẹ́ẹ̀ ọdún sọ fún pé o irinṣẹ́ tó kíní tí a ti sọ fún ọ. Ìkéde tí a sanwó fún ni eléyìí ṣe rí ijó èyí á ṣe ní ṣíṣe ń tẹ̀lé ni ẹ rí i pé torí ẹni ò jẹ́ ká tẹ invitation àpèrò tó pọ̀ kọ́ńbà àdìwọ́lù kọlù ni gbogbo àwọn olóyè ìjẹjà pátápátá àwọn ni wọ́n kọ́ bá High Chief Akínsíkù àti Erelu Akínsíkù ti ìlú Ẹ̀gbá àwọn ni wọ́n kọ́ bá wọn jó tí wọ́n bá ti bá wọn jó tán àwọn ọmọ ṣe ní ṣíṣe ń tẹ̀lé tí information yẹn bá ti ń dọ́dọ̀ mi dórí a committee of friends bẹ́ẹ̀ láti ṣe ìwọ onífọ́ọ̀nù sọnù má gbé wórí stage bí wọ́n ti mọ̀ kọ́ fẹ́ máa rìkọ́dù bí wọ́n ti ń náwó ní o ẹ jẹ́ àtúraká EFCC kankan ò lè ṣe nǹkan kan fún ambi torí lọ́wọ́ ṣe pé gbàkan ni bí eléré ńlá ti ń kọrin látẹ̀kan yẹn àwọn tí wọ́n mówó lórí olórin gan wọ́n ti yó wọ́n ti máa rẹ́rìn àwọn nílùú náà ti bọ́ bàtà lẹ́yìn wọ́n ti máa fi àtàǹpàkò ẹsẹ̀ mówó gbogbo ẹ̀ kàn dàbí ijọ́ kejì ọjà ni ẹ má jò rí bẹ́ẹ̀ sọ ẹ jẹ́ kí ká túraká lórí ọ̀rọ̀ EFCC mo ti fi bú tẹ́ ẹ bá wo ọ̀nà àtiwọlé lẹ́nu géètì yẹn èmi mọ̀ pa ara síbẹ̀ ẹ̀jẹ̀ tẹ́ ìwọ lẹ́lẹ̀ mi mọ̀ pa síbẹ̀ kí EFCC náà mọ̀ náà bí gbogbo náà bá sí lónìí àṣepé ni wọn ò lè ní pé ká mọ̀ náwó ká mọ̀ máa tẹ̀ mọ́lẹ̀ ni mo sì mọ̀ pé Alhaji Sẹ́fì Àlàó bàbá ọkọ náà lẹ́kọ̀ọ́ wọ́n ti gbé àpótí kan wá bí ìṣúṣẹ́ ẹ̀dá fi ń yọ ọmọ wọ́n wá sọ̀wọ́ kúdúrú ó dà kó wọ́n fẹ́ máa pa bẹ́ẹ̀ fújì kàndóṣe ọlọ́run ṣe kí ní òkú pẹ́ mẹ́wàá torí ọ̀rọ̀ eku ni ọ̀rọ̀ ẹyẹ inú olórin tó dáa ní ọ́ ìwà rẹ ní ọkàn wù mí èsì yẹn kiri tó ń wó hìóhìó èmi ń pọ̀ Sẹ́fì lè fi ń pa máa mú mọ́ra ìtọ́njẹ láti ju àti bí ọ kí lè dà eléwo ló ṣe hàn àní rẹ̀ wọn náà lọ ń gbọ́ títẹ̀lé káàkiri okòwò tó dáwọ́nu jẹ́ẹ́jẹ́ ẹ̀dá ẹ̀ka bẹ́ẹ̀ náà gẹ́fẹ̀ǹdì rẹ̀ fẹnujá ni máa gbé tẹ̀lé ńgbà kan di ebi ń pọ̀ ọsọ yọ jẹun ni tí EFCC bá mú ọ pọ̀ jẹun búrẹ́dì ló kéré jù ní ìlà fún ọ àríwá àti Bobrisky wọ́n sọ̀rọ̀ kàn yín bọ̀ mo ti panẹ́ o mo ti panẹ́ wọ́n ní wà àti Bobrisky Akínsíkù gbogbo ẹgbẹ́ ya àṣírí kan bẹ lọ́ọ̀ mi tí ì ní sọ fáwọn èèyàn àṣírí èèyàn àti Akínsíkù ẹ̀kẹ́ta dípò Akínsíkù sí lérè èmi sì nà bá ń sádọ̀ rẹ̀ èmi nà bá ń sádọ̀ rẹ̀ ó ń lo àsìkí mi ò dẹ̀ tún wá gíù àjọ máa fún mi commission bó ṣe kọ́ ilé ìfúnra rẹ̀ kó bẹ́ẹ̀mi náà kọ́kàn tí ò ní jù bá ń lọ kémi náà wà lẹ́gbẹ̀ẹ́ ibì kan wọn ọlọ́pàá bí ṣe wó mi fi kó yìn mí mọ́ sọ́ọ́ bọ́ Yorùbá tí mò ń sọ ni.
tájú ìfọ̀gà lọ́fẹ́ gbé bẹ́ẹ̀ yóò lọ sí tí wọn ò fowó tọ́ yìí wọn léèyàn ń lọ ICK mi òun gbé ta lọ́fẹ́ gbé bẹ́ẹ̀ tí òdi ẹgbẹ́ mi náà máa lọ́lọ́pàá tí bá ń sẹ́ńsì kí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere wèrè rẹ̀ ni ó lò kú mo ní kọ́ lọ́n tẹ́ sí afẹ́fẹ́ rere bó o kú lè kọ́ lọ́ọ́ tẹ ọsẹ́ níwèé à kọ́ lọ́ọ́ ó dìsáìdì ilé ayé ẹ̀ ni. ní báyìí àwọn tí wọ́n máa jó pẹ̀lú àwọn tó máa jó pẹ̀lú Akínsíkù Ọ̀fẹ̀gbẹ́là àti Erelú Akínsíkù Ọ̀fẹ̀gbẹ́là àwọn náà ní gbogbo olóyè Ìjẹ̀jà pátápátá àni wọ́n bá wọn jó papọ̀. Mo ti sọ fún wa ẹ jẹ́ ká ná owó yẹn ẹ jẹ́ anáwó kẹ́rù ọgbọ owó kò sí tí ó ṣẹlẹ̀ wọ́n ní kẹ́ ẹ má náwó kí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ ni wo ọmọ oúnjẹ táyì bá ń gbé àpótí yẹn súnmọ́ bí bá ń gbé àpótí yẹn súnmọ́ bí súnmọ́ bí báyìí mo fẹ́ fi àwọn èèyàn ọmọ yìí mo rò pé fún ènìyàn olùsì ọ̀tá ọgọ́ta owó aláàrú òpè wèrè tó yọ ọmọ lọ tajìta lẹ́yìn Jésù tọ́tì wọ́n máa pọ́ tajìta fọ́lọ́hún kó wá ku àṣẹ yín wọ́n máa fi yín dágbére mà sẹ́fì tí wọ́n mú ọ jáde kó o mú un tẹ́ pàwọ́ sí tẹ́sí fóònù nọ́mbẹ̀ ọ bẹ̀rẹ̀ sí tẹ fóònù dé ìsanwó ẹ̀tàn ó lọ sí. ẹjọ́ ibi ni a máa fi owó yẹn sí kẹ̀ ká má tẹ̀mọ́lẹ̀ ní EFCC sanwó ni ká má náwó ká kàn máa ná pẹ̀lú dísẹ́ǹsì tẹ́ bá sì fẹ́ fún MC náà lówó MC owó àkàrí wọ́n yára bẹ ní gbẹ́ lóhùn látàárọ̀ ẹ kàn sẹ́wọ́ sí mi tí ń bá wà kí n tẹ́wọ́ gbà kọ́ mọ́ máa rí bọ́ ẹ bá wulẹ̀ bá ń gbà á ó lọ sí ní ẹ̀ńdẹ̀ ń jíwọ́ ọ̀gá yìí gbogbo àṣírí yín lá ó dẹ̀ náà àwọn ọmọ tó ń lo fóònù Android wọ́n máa tó àṣírí yín bẹ́ẹ̀ bá gbé kí wọ́n lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sáré mo tẹ́ fẹ́ abẹ́ kéde ẹ lọ jẹ gbé jẹjà Akínsíkù Sẹ́fì gan ó lè kó síyàn lẹ́mìí gbogbo wọn Akínsíkù ni ẹ ṣe ìyá yín lẹ bá wí tó ti rán àmọ́ tó ń kó kí àmọ́ tí ò ló ń tèrè ọkàn lọ samanu dustbin àmọ́ ń lu àyìnbọn jẹ́ ń wí kò sí nǹkan tá a fẹ́ gbọ́ mọ̀ nígbà tí lè rí ẹ̀ tẹ́ pé ètò ti lo 48 years olóhùn ọ̀sẹ̀ nǹkan kan kí náà lè náà fẹ́ ṣe ẹni wọn dà wọn ń dà yìí báyọ̀ àwọn yẹn nìyẹn ṣé káwọn yẹn lọ jẹgbẹ́ ẹ wí ókè ẹ lọ sí yín lórí mọ́gà yín wà lórí ìdúró ẹ wọ́n dẹ́yìn náà tán ọmọ ń bàtà ń dànù ìró oúnjẹ olùsí ọgọ ẹnu ọ̀hún pé wọ́n pilẹ̀ gọ̀ gbogbo kan wọ́n máa gbowó lọ́ọ́ tiẹ̀ ó ti láwọ́ jù ó ti láwọ́ jù níbo ló tún lọ ọgá ayé ọkùnrin. gbogbo nǹkan torí ẹ wá bí o òun ni pé ká ṣàdúrà fún Bàṣírù Ọlọ́run jẹ́ ó pẹ́ láyé. ẹni tó ń ṣílẹ̀ ọjọ́ ènìyàn Ọlọ́run máa fẹ́ yìí ṣàṣe mọ́. bọ̀bọ̀dé bá wálé ayé wọn ni mo fẹ́ kọ́lé. bàbá bá ń tọrọ àdúrà ni mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kọ́lé. gbogbo èèyàn ló fẹ́ mi gígùn tọrọ lọ́wọ́ Ọlọ́run Ọba. àtọrọ mọ pẹ̀lú àlàáfíà ara. Ọlọ́run dákun má fi kọ̀ọ̀kan wọn bí ọdún. ọmọ Táíwò wọ mọ́ wọn ní Ìjẹ̀jà ọmọ lóore. ní Ìjẹ̀jà ọmọ lóore méjì. Ìjẹ̀jà ọmọ lóore méjì. ọ̀pọ̀ wúlé mọ́tò ọmọ lóore méjì. Ìjẹ̀jà ọmọ lóore méjì.
Ìjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì. Ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Bashiru ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Ẹni bá wọlé ọ̀rẹ́ mi o. Ní Richland Estate o. Mr. Gbenga. Ẹni bá wọlé ọ̀rẹ́ mi o. Ẹni bá wọlé ọ̀rẹ́ mi o ní Richland Estate o. Ẹni bá wọlé ọ̀rẹ́ mi àmọ́ polówó ṣòun gbogbo. Ó kọ́lé ó lágbàlá tó dúró gírí. Olówó máa lọ ṣòun gbogbo. Bashiru kọ́lé ó ní fàràdà. Olówó máa lọ ṣòun gbogbo. Ó palẹ̀ láró mi orí irú ẹ̀rí o. Olówó máa lọ ṣòun gbogbo. Ó ní jíìmù lọ́tọ̀ súnmí búùlù. Olówó máa lọ ṣòun gbogbo. Ẹni bá wọlé ọ̀rẹ́ mi o ní Richland Estate o. Ẹni bá wọlé ọ̀rẹ́ olówó máa lọ ṣòun gbogbo. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi o, ó kọ́lé orí òkè o. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Bashiru mi, ó kọ́lé àtúnlọ́ba ṣí. Bashiru ní Ìkẹjà Abíọ́dún, ó kọ́lé àtúnlọ́ba ṣí. Ó kọ́lé ńlá ó ní swimming pool o. Ó kọ́lé àtúnlọ́ba ṣí. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi o, ó kọ́lé orí òkè o. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi, ó kọ́lé àtúnlọ́ba ṣí. Èdè ní fọwọ́ mẹ́rin. Mo gbéra látàbẹ́ òkúta, mo ṣeré wá Lẹ́kí. Bashiru ní wá wọlé òun kí n jẹ́ adájọ́. Mo débi lóṣù méjì làbá dájọ́. Adájọ́ ọjọ́ kò àti wá sílé.
ọlọ́mọdé ò takú síbẹ̀ ibi ọlá ẹdẹ. Abíọ́dún ọmọ Táíwò Bàṣírù mi. Ọmọ wọn ní jẹjà ilẹ̀ ọlọ́rẹ́. Ọmọ fọwọ́ wa pàjẹ́ wa. Abògèdègé bí ọkọ̀ akọ̀tẹ̀lé ṣẹ́rí. Èèyàn tó bá wọlé ọ̀rẹ́ mi ooo. Àmọ́ kò lówó oṣù gbogbo tán. Múlẹ̀ ọkọ̀ yìí ń dọ́gbọ́n jayé o. Mo mọ̀ pé gbogbo wa ti mọ̀ òun lówó lọ́wọ́. Balógun Bàṣírù. Gbọ̀dọ̀ nírọ̀ kòkòrò làgbàlá o. Gbọ̀dọ̀ nírọ̀ kòkòrò làgbàlá o. Gbọ̀dọ̀ nírọ̀ kòkòrò làgbàlá o. Gbẹ̀dẹ̀ nìrọ̀ kókó làgbàlá o. Èmi tí bàbá ara rọ̀ mí ṣe àrọ̀ mi lọ́rùn. Gbẹ̀dẹ̀ nìrọ̀ kókó làgbàlá. Ọkọ lórí Fọláṣadé mi, ìyá mẹ́ta ń kọ́. Màmá mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo, òyìnbó ọba. Ọba Babátúndé Adébọ̀wálé. Nùrúdìní Balógun. Oníṣolú gbogbo ṣọ́lù. Ṣọ́lù aládé gbogbo Ìbẹ̀jú Lẹ́kí. Àjùmọ̀ṣe A1. Àjọ ń ṣe ní àjùmọ̀ṣe. Àjùmọ̀ṣe ọba kí gbogbo wa. Adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ọba. Ẹ̀yin lọ́ba lọ́ba òwe tẹ̀lé mi kájọ lọ. Ìlú ó gbọ́dọ̀ àkó màmá lò lórí oníbẹ̀jù ń kọ́. Gbogbo àwọn èèyàn mi wọ́n ń bẹ lórí ìjòkó. Gbogbo ọlọ́rẹ̀ méjì ní jẹ́jà. Kàfọwọ́ wa káfà jẹ wa. Kàbò gèdègèdè ní ọwọ́ wa kọ̀. Ilé ìṣẹ́rí. Ọmọ wájú ọlọ́kọ̀ ti ń ṣòwò. Èèyàn lọ́kọ̀ wọn ṣe bíbí ilẹ̀kùn. Ìlú Bódùdé tí ò sí láyé mọ́. Matthew Ṣọpẹ́ ọ̀run ẹ̀rẹ́. Ìlú Dọ́lámukú forí ìjì tí ò sí láyé mọ́. Bàbá làwọn ọ̀run ẹ̀rẹ́. Ìlú Ṣìfolú Fẹ́mi. Ọmọ Ṣọ́lá ń kẹ́ Balógun bàbá ẹ̀ Balógun ni. Òjẹ́jà ọmọ ọlọ́rẹ́. Bàṣírù ní ń dúpẹ́ lọ́wọ́ yín.
ọ̀pọ̀ ulé mọ́tò ní dúpẹ́ o lọ́wọ́ oyin pátápátá. ó ní dúpẹ́ lọ́wọ́ Gbénga Adéwùnmí olórí ajé. ẹ̀yin ọmọ ṣí jẹ́jà. ọ̀rẹ́ àgbè wà lọ́lá ọlọ́run ọba. wọ́n ní dúpẹ́ lọ́wọ́ Kọ́lá ọlọ́gùn o ẹ̀kẹrin akínrọ́gùn gbogbo jẹjà. kí n dúpẹ́ lọ́wọ́ ṣìfàmọ́dù Olúṣọlá akínrọ́gùn gbogbo kẹjà ìjẹjà ní tilé gbogbo. kí n dúpẹ́ lọ́wọ́ Aminu Taofiki aṣojú akínrọ́gùn gbogbo jẹjà o. Òbí James Òrèǹté nínú olóyè ní ìjẹjà ni o. wọ́n ní dúpẹ́ lọ́wọ́ Gbénga Ládìípọ̀ láti London. ọpẹ́ lọ́wọ́ ACP Police Jídé Agboola àtàlájì arún Adébáyọ̀ láti Amẹ́ríkà ẹ ṣeun. Ẹgbẹ́ bọ́bà kẹyẹ ẹgbẹ́ ṣe. wọ́n ní dúpẹ́ lọ́wọ́ Dágúró bàbá àbèjì Ẹdúnjọbí wíní lójú orogún ojú ọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ́ kì í ṣe dánù ọ̀bẹ́sẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ṣọ́nfọ̀ máa ń sójà olóògùn ní ìyàwó mi aṣọ ológun ní ìyàwó mi ooo. mo kó nílé mo kálejò wọ́n máa dékúnlé. ọ̀dọ̀ Bàṣírù làwọn àtàǹṣílẹ̀. ẹnjìníà ẹ bá wa kó gbogbo ẹ̀kọ́ bàbá Rábíà. ìṣílẹ̀ ọ̀rẹ́ mi Bàṣírù mi ìṣílẹ̀ ọ̀rẹ́ mi Bàṣírù mi. ìṣílẹ̀ ọ̀rẹ́ mi Bàṣírù mi ìṣílẹ̀ ọ̀rẹ́ mi Bàṣírù mi. Ọ̀pájídé ọba ṣókùnmí ọba ti dé. Bádéwọ̀lù gbogbo jẹjà. Dákúrò náwó Bádéwọ̀lù lọ́wọ́lọ́wọ́. Ilé Balógun ní ká fọ̀rọ̀ sí o. Dákúrò ilé Balógun ní ká fọ̀rọ̀ sí o. Ẹ mọ̀ pé kò sórí ìṣà. Ẹ̀yin ọmọdé wọ̀nyí o. Kò sórí ìṣà. Tí ó ṣe bí o, ogun lágbẹ̀dẹ o. Ilé Balógun o. Ilé Balógun o. Alára ilé Balógun la ó fọ̀ ọ̀rọ̀ sí o. Balógun ẹnu ìlàṣẹ wà.
balógun ẹnu ìlà ṣẹ́wà o. aya balógun dodo ń dá wa àjọ ń ṣe ni. ìmúlẹ̀ yá méjì ìyẹ̀túnjọ mi. ọmọlówó òdùn ẹbí Ọbásanjọ́ ẹbí yá mọ́sùn. àwọn ẹbí ìdágúró ìjẹjà àtòwú. béèyàn bá ti lọ́rẹ̀ẹ́ lówó ó ti dọ̀mọ̀ òwú. ìyá méjì ìkìlódé ta ló sọ pé kó o sí gbó. ẹ̀wọ̀n àyà balógun oúnjẹ orin tó ṣe fi hù lẹ́kúnlé. Gbẹ̀ngà Adéwùmí ńkọ́ olórí ayé. Amadu Olúṣọlá ńkọ́ akérọ́gùn gbogbo Ìjẹ̀jà. Ajáde báyọ̀ omi ń jó. Ajáde báyọ̀ omi ń jó. Láti Amẹ́ríkà ló ti wá. Adébáyọ̀ Amẹ́ríkà wo igbó. Bọ̀rọ̀ kìíní bàmí ẹ rántí pé bọ̀rọ̀ kìíní ọmọ mo ṣe lóṣà. Níjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì. Níjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì. Níjẹ̀jà ni wọ́n bí wá sí o. Pẹ̀lú wọn lónìí ilẹ̀ bàbá tí a Ìjẹ̀jà o gbọ́dọ̀ tí ní Ìjẹ̀jà ọ̀nà wa lè mọ̀rú fòwò náà. Ẹ máa wọ̀nà wa lè mọ̀rú fòwò náwó. Ọmọ lọ́rọ̀ méjì káfọwọ́ wa káfọ̀ jẹ wa. Káfọ̀ gòdò pé ní ọwọ́ wa kọ̀ ilé iṣẹ́ rí. Dágúró náwó ọ̀nà wálé lọ́wọ́. Kọ́láwọlé ọ̀la ogun ńkọ́ Akínrọ́gùn. Sùràjì Adéníjì ńkọ́ Aṣíwájú Akínrọ́gùn. Ẹ wo baálẹ̀ ẹ rántí pé ọmọ àkómọ yìí òyìnbó elépo ẹ rántí pé transportation director tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Èèyàn bọ̀rọ̀ kíní jọ lọ́rọ̀ lọ. Gbogbo Amẹ́ríkà. Gbogbo Amẹ́ríkà. Bọ̀rọ̀ kíní jọ lọ́rọ̀ lọ. Olórí ajé ńkọ́ olórí ajé mi gbogbo Ìjẹ̀jà ọmọ sódì pọ̀ wẹ̀kẹ̀rin Ìjẹ̀jà ilé láti bẹ̀rẹ̀ ijó wa ilé láti bẹ̀rẹ̀ ijó wa ilé láti bẹ̀rẹ̀ ijó wa ilé láti bẹ̀rẹ̀ ijó wa.
èjì rẹ̀ jó làgbo. ọmọ sọ́ọ̀dì púpọ̀ jó làgbo. kójó bó ṣe yẹ kójó. máyégún máa wọlé mọ́rábà. máyégún yẹjà o. ẹ rántí pé olúwa ń bẹ. máyégún o. èèyàn ẹ̀kẹ́rin. èèyàn ẹ̀kẹ́rin. èèyàn dákúrò. ẹ máa wo máyégún. ta ló bá mi rí máyé. ta ló bá mi rí máyégún. 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 Gbogbo tó rè jẹ́jà ta ló bá mi rí máyégún. ọmọ lọ́rẹ́. ta ló bá mi rí máyégún. yé ní jẹ́jà o ọmọ lọ́rẹ́ méjì. ní jẹ́jà o ọmọ lọ́rẹ́ méjì. pàdé wọn lùwọ́ bá. pàdé wọn lùwọ́ bá. ọba ṣokùnrin. ajínúrúkú gbalẹ̀ alówólé ọmọdé òye o. ìkírè àpòmù ọkọ̀ àjùmọ̀ ọmọdé òye o. ọ̀gá wọlábí ọmọdé òye o. èèyàn bí Kásímù ọ̀gá Kásímù Adéwálé ọmọ Amsat irúnmọlẹ̀ o. ọ̀túnba orílẹ̀ Ifọ̀ akérèkùn Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá. ìgbàgà ní nkọ́ lógun ọ̀fẹ́ akérèkùn akérèkùn akérèkùn. gbogbo wa la wá dé òye o. kábíyèsí ẹ ṣeun ẹkún ìnáwó. Aminu Taofik ńkọ́ aṣojú. ọmọ Aminu o. aṣojú akínrọ̀gùn níjẹ̀jà. aṣojú akínrọ̀gùn níjẹ̀jà. ó náwó kábíyèsí lọ́wọ́lọ́wọ́ balógun náwó ọba. balógun náwó ọba. béèyàn bá kọrin ẹ̀ borí bá ń kú. níṣẹ́ ló dápá ẹ̀wọ̀n ṣe ogun sọ. náwó ọmọdé fúnlé olówó gbowó wẹ̀rá ìrẹpẹtẹ alálàwọ̀ ìkọ wọn ló sọ pé kò sówó. owó wa lọ́dọ̀ rántí pé àfi bí ó bá fẹ́ ná owó wa lọ́wọ́ bùrọ́dà mi ìyá àbẹ́jì ìdílódé ṣọ́ọ̀n. ọmọ lọ́rẹ́ o aṣọ́lógún nìyá aṣọ́lógún nìyá ológun nìyá ológun nìyàwó òun. àlùjọ yẹ̀dá ẹlùú kárakára àlùjọ yẹ̀dá ẹlùú kárakára. Dàkúrò palẹ̀ ogun mọ́. Òrìṣà máa jà ó pẹ̀lú òní.
sùn ogun ló ń bá jí toró lókun ìyàwó mi dákúrò kalẹ̀ ogun mọ́. Ìṣàmájà ó tẹ̀lé omi òde. dákúrò kalẹ̀ ogun mọ́. Ìṣàmájà ó tẹ̀lé omi òde. arárọ̀ mi ẹ kú kalẹ̀ ọba wa. Òrìṣì bọ́bà arárọ̀ mi ṣe gbogbo lára rọ̀ mi. Àbẹ̀rí bí mo ṣe ń kọrin gbẹ̀gbẹ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ tó yòyè ní Lẹ́kì. Àwọn káàtó sínú ká àwa o rẹpẹtẹ. Ẹsẹ̀ gbére lára rọ̀ ṣojú mi ló ṣe. Èèyàn tó débẹ̀ ló lè sọ. A máa dá fún yín. Ẹni fi kékeré gbèrè ẹ máa fàgbà lò. Fẹ́ẹ̀pẹ́ lórí ọlá. Fẹ́ẹ̀pẹ́ lórí ọlá. Ẹni bẹ́ẹ̀ jọba lẹ́yìn ẹ̀ wá ní sùúrù dúdú gan. Ẹni bẹ́ẹ̀ jọba lẹ́yìn ẹ̀ wá ní sùúrù dúdú gan. Ọba òun ọba. Ọba náwó ṣẹ́kù mi, ọmọ ṣókú mi. Kábíyèsí ọmọ ṣókú mi. Kábíyèsí ọmọ ṣókú mi. Àti dákúrò ọkọ màmá àbẹ́jì bàbá mi. Wíníwíní lójú orogún òjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ó náwó ọba Gbadéwọlú Ìjẹ̀yà ló ń lé lọ́wọ́ ẹ̀jẹ̀ kó lè ṣe bí hù kọrinkọrin o. Níjẹ̀yà ẹ̀rọ ọlọ́rẹ́ méjì Ìjẹ̀yà káfọ̀ wáwà káfà ìjẹ wa káfọ̀ òkèké dé ọwọ́ ọwakọ̀ táwọn akọ̀ délé iṣẹ́ rí ọmọ ọlọ́rẹ́ káfọ̀ rẹ̀ mọ̀ṣọ́ káfọ̀ rẹ̀ jẹun káfọ̀ wọ́ káfọ̀ sọ́pẹ́ tẹ́yìn sí o káfọ̀ rẹ̀ jẹun káfọ̀ rẹ̀ sórí káfọ̀ rẹ̀ sí pàlà ìlú dákúrò ní Ìjẹ̀yà o ọba o ọba ọba Ṣẹ̀fíù ni mò ń jẹ́ o lórúkọ ìnagijẹ èwo lẹnu fẹ́ mọ̀ ṣùgbọ́n ní agbára o. Ẹ jẹ́ ká lè Bàṣírù ká lọ sílé ẹ jẹ́ ká lè Bàṣírù ká lọ sílé. Ìyá mẹ́ta olórí o olórí o olórí o. Olórí ọba lúkú. Olórí Fọláṣadé. Màmá mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Olórí ọba Ọláyẹmí. Lúkúmọ̀nà rówó ló wọ́n bá. Àrólé ogun ti mí lẹ́yìn mi. Adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ o.